pẹ̀lú omi ẹkún lójú náà ni ìmáàmù Abdulhadi Olúgbàmí fi kírun yídì eléyìí tí ó jẹ́ ti ọdún 2016 yìí fún gbogbo jàmáà mùsùlùmí látàrí ẹni wọn wọ́n jùlọ alfa aláṣẹ eléyìí tí ó dágbére fáyé kódìgbò ṣe tó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n jẹ́ elétò èyí tí ó ṣe déédéé nínú mọ́sálásí ìlú Ìṣẹ̀dẹ́ látìgbà tí ó ti bẹ̀rẹ̀. Ikú bàbá wa alfa aláṣẹ eléyìí tí ó ṣẹlẹ̀ ó dùn ọ̀pọ̀lọpọ̀ jàmáà mùsùlùmí tí ó wà níkàlẹ̀ lásìkò tí ìmáàmù Abdulhadi tó ń ka wútúbà bẹ́ẹ̀ ni omijé ń yọ lójú rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ látàrí pé a kò ní irú ẹni bẹ́ẹ̀ mọ́ nínú jàmáà ti ìlú Ìṣẹ̀dẹ́. Ó ṣe àlàyé nínú àpèjúwe tó sọ di mímọ̀ pé ọdún tó kọjá àwọn ọjọ́ kírun ni kó tó di pé àwọ̀ eléyìí dé tí Ọlọ́run tó sì sọ pé àsìkò rẹ̀ tó láti máa bọ̀. Wútúbà àwọn kò gùn rárá níbi tó ti rọ gbogbo àwọn tí ó wà níkàlẹ̀ láti rántí Ọlọ́run lórí gbogbo ohun tí wọ́n bá ń ṣe kí wọ́n sì má padà sídìí ohun tí wọ́n ti kọ̀ sílẹ̀ mọ́. Onírúurú àwọn yẹn lábàpàdé níbi èrú náà tí wọ́n wá kí ọ̀gbẹ́ni àsìkò ló tó tarí bá sọ̀rọ̀ àti màmá wa ìyá Ziyad pẹ̀lú alfa Shehi àti àwọn lẹ́ẹ̀kan tí wọ́n tún fi àdúrà pẹ̀lú ẹ̀ gbogbo lóhun tí wọ́n sọ di mímọ̀ lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. ìdùnnú mi lè sọ ní ìlú mi ní ìlú Ìṣẹ̀dẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi àwa kò pẹ́ sí lùnà yà wà lùnà káwá kiri. bọ̀ yín wá wù mí fọmọ ìlú Ìṣẹ̀dẹ́ ni pé gbogbo àwọn wà lóko ìlú Ìṣẹ̀dẹ́ àwọn wà ní Kòbẹ́ àwọn wà ní ìlú Ọ̀yọ́ kò jìnnà sí Kòbẹ́ wọ́n bá di bí ọdún ìkọ́mọ yìí àdìpẹ́ lè mọ àwọn àgbà yà wáyà kò máa ní ọ̀lẹ́ máa ní. Muftawa Akele láti ìlú Ìṣẹ̀dẹ́ kí gbogbo àwọn ọlọ́dún wọn ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ ṣe àdúrà ìwà sì gbà àkọ́jọ́ yìí lọ gbogbo àwọn ó ti lọ wọn Ọlọ́run kó fọ̀run kẹ́hàn Ọlọ́run kó ṣe kúrìsì mi fún wọn. Akíẹlé Moinatu ọmọ alájà ṣẹlẹ̀ iná mi dùn sọlí mo wá lálàáfíà káwá lu mi ìlú Ìṣẹ̀dẹ́ nǹkan tó nílùú kan ìyá ò bàbá ò ìbí náà ni ìjẹ tẹ́ ti ń dùn náà fún mi tẹ́ sọlí mọ̀jọ́ mọ Ìṣẹ̀dẹ́ a ní ọkọ máa wálé kò sí kú ní Ìṣẹ̀dẹ́ o ikú wà níbi ògbó àmọ́ kò sí níbi ìlú ọ̀jì síná kásùmáàlì jẹ́nà. èmi ni ẹni tí gbogbo ayé mọ̀ ní àfa Shehi ní ojúléeṣẹ́ rédíò olókìkí tí aníkáwá kírun ní ìlú Ìṣẹ̀dẹ́ lónìí ká fi pọ́n ìlú náà lé ká fi yẹ sí kí Ọlọ́run dákòjọ́ ọjà rẹ̀ kọ́ má ṣe ẹ̀jẹ̀ kí àjọṣepọ̀ ọdún láìpẹ́ méjì ọba adẹ́dá. ẹ̀dùn ọkàn mi náà ni pé níta àjọ ń ṣàná tó wá di wípé awòwájú awẹ̀hìn tí a sì rí mọ́ èyí tó já sí pé wáàsí ńlá ló jẹ́ ìyẹn ló mú mi ronú pé ọjọ́ kan máa ń bọ̀ lèmi náà àti àwọn tí mò ń wò yìí náà tá a padà dẹni tí a ní sí lókè yẹ̀pẹ̀ yìí mọ́ òun náà látara fáwa aláṣẹ Abdulrahman òun náà ló mú èyí tí ó wáyé yìí wá. ǹjẹ́ wọ́n rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ Ìṣẹ̀dẹ́ láti bójú wẹ̀yìn máa wá sílé wa kírun Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.